kíláàsì Yorùbá àṣà kan èdè kan. káwọn èbó gan tó kó àṣà tiwọn wá àwọn baba ńlá wa ti ní ìmọ̀ sáyẹ́ǹsì ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ń lò kóyìnbó tó kó àwọn kíní wọ́n tó máa kó kíní tó máa ń rùn àwọn sẹ́ǹtì yẹn wá ó mọ̀ ní táwọn baba ńlá wa náà máa ń lò sára tó máa ń rùn náà dáadáa àbí bàbá Ìjẹ̀ṣà torí tabaníkàwò náà láyé àtijọ́ ó ní tí àwọn baba ńlá wa náà máa ń lò tó jẹ́ pé tó jẹ́ àwọn ewéko fúláwà olóòórùn dídùn a máa sọ yẹn lórí ètò wa tó ń bọ̀ àwọn nǹkan tó jẹ́ pé tó bá ti pa pọ̀ wáyé ó máa mú àwọn òórùn tó dùn ó máa mú jáde tó jẹ́ pé òun náà máa fi para òun ni wọ́n máa lò sáṣọ tá máa ta sánsán àwọn baba ńlá wa náà ní ìmọ̀ ìjìnlẹ̀ ẹja àti ẹ̀kọ́ wò gbogbo àwọn ewé tá à ń lò àtàtà à ń jẹ gan àtàtà à ń jẹ oúnjẹ tá à ń jẹ bó o ní ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn o báwo ni wọ́n ṣe mọ orúkọ tí àwọn ewéko wọ̀nyí ń jẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe rí mímọ orúkọ ewéko nínú igbó iṣẹ́ Olúwa ni kò sí Bíbélì gan tí a gbé dání tí àwọn onígbàgbọ́ ń kà wọ́n sọ pé gbogbo tọ́lọ́run dá dáradára ni ó sì nígbà tó ń dá ohun gbogbo tán èèyàn náà ló dá kẹ́yìn èèyàn náà ló sọ àwọn nǹkan ìlórúkọ bí iye àwọn bàbá wa ti rí sí gẹ́gẹ́ bí ìlànà sáyẹ́ǹsì wọn ojú tó ń wo orúkọ tó yíwọ́ ọmọ jẹ́ ni òun náà ló ti ń jẹ́ lónìí. kíní mo ti jókòó odidi bí ọ̀sẹ̀ kan ni mo fi ń wò ó bó o ní àwọn baba ńlá wa ṣe mọ orúkọ àwọn kíní àti ìwúlò wọn ewé tó ń bẹ ó mọ̀ pọ̀ ẹjẹ́ àti ẹ̀kọ́ ewé mélòó lẹ mọ̀ ẹ mọ̀ dárúkọ ẹ̀ ewé pọ̀ ó yá ẹ mọ̀ dárúkọ ìwọ̀n bá tẹ bá mọ̀. gbogbo náà lọ sí wúlò ewé àkókò wà ewé ìyeyè wà ewé ìyeyè wà ewé ọ̀ṣọ́pọ̀tù wà ewé ẹ̀bùrẹ́ wà ewé ẹ̀fọ́ náà wà ẹ̀fọ́ tún wá pọ̀ òun náà tún wá pọ̀ tó tún nígbà tó ká kújú níbùlò tiẹ̀ ẹ̀wọ̀ gbúre báyìí nísìnyí ẹ̀fọ́ gbúre wà ẹ̀fọ́ tẹ̀tẹ̀ àbáláyé wà ó ní yàtọ̀ sí pé a jẹ́ ẹ̀fọ́ dágunró wà bẹ́ẹ̀ ni ẹ̀fọ́ yánrin wà ẹ̀fọ́ òdú ṣọkọ yọkọtọ̀ òun náà wà márúgbó ṣìyàn jẹ wọn ní márúgbó ṣọyán àwọn náà wà bẹ́ẹ̀ òun náà wà Ọlọ́run kẹwàá púpọ̀ nílẹ̀ Yorùbá ní ti àwọn ewé Ọ̀yọ́ náà wà ewédú wà ìlà wà sápá wà ní wọn á dín ní ìjàpá toro mọ́yán gbẹ̀gìrì toro mọ́kà bẹ́ẹ̀ ni àwọn bàbá wa káre o. àwọn ẹ̀jẹ̀ tiẹ̀ tún dárúkọ àwọn ewé díẹ̀ wọ́n pe ewé kan ní ewé amúnimúyè ṣé mọ̀ pé kì í ṣe gbogbo àwọn èèyàn ló mọ ewé àfẹni tó bá súnmọ́ àgbà tàbí tó bá lọ kọ́ tàbí tó tún lọ kọ́ èèyàn lè jẹ́ onífá kó jẹ́ babaláwo kó mọ̀ mẹ́wé o ó lè jẹ́ pòfẹ́sọ̀ èèyàn lè jẹ́ pòfẹ́sọ̀ kó mọ̀ mọ́ ewé o ṣe rí ewé mímọ̀ èèyàn máa ń kọ́ ewé yẹn èèyàn máa ojoojúmọ́ èèyàn máa rí lójoojúmọ́ ìdí ni pé ṣe rí bí ewé ọ̀mẹ́sẹ̀mẹsẹ̀ ẹja ò bá ń sìn ṣe rí àwọn ìlú kọ̀ọ̀kan wà o bá ṣe ń pe ewé kọ̀ọ̀kan ní ọ̀dọ̀ wa orúkọ wọn yàtọ̀ sí ara wọn orúkọ wọn yàtọ̀ ṣùgbọ́n nínú àjùmọ̀lò èdè Yorùbá ó ṣeé ṣe kó jẹ́ pé orúkọ tí n bá ń pè ní ọ̀dọ̀ mi ní àkókò ó lè yàtọ̀ sí ti àjùmọ̀lò èdè Yorùbá ewé amúnimúyè wà ewé ọgbọ́ ewé ọgbà ewé àáràgbá ewé ẹ̀sìsì yẹmọ ewé ẹ̀sìsì yẹn máa jóni wá bí jóni lẹ́ẹ̀mejì ewé ẹ̀sìsì yẹn ewé ẹ̀sìsì ó máa ń tó bá kùnyàn lára báyìí ó máa jóyàn bí yèrèpè ni yèrèpè náà wà òun náà léwé òun náà ní ewé ẹ̀ tó bá gbó bí ẹ̀jẹ̀ ni. èyí tá a wá sọ ni bó làwọn baba ńlá wa ṣe mọ gbogbo àwọn ewé wọ̀nyí bó náà ṣe mọ orúkọ tí ìkọ̀ọ̀kan ó mọ̀ jẹ́. èèyàn kọ́ Ọlọ́run ni.
ohun tí Ọlọ́run bá fi iye tí Ọlọ́run fi sí wọn lọ́kàn gbà náà ló ń jẹ́ káwọn náà lè sọ pé orúkọ tó yẹ kí lè máa jẹ́ ni orúkọ tó máa jẹ́ ni eléyìí tiẹ̀ wèrè pé ní kò níbi hàn gbá mú. ewé ẹ̀yìn olóbe ṣe wá mọ ẹni tí ẹni tó tiẹ̀ wá ṣe kí ni pé a ti fi ọ̀rọ̀ ẹ̀sìn a ti fi kó bá gbogbo nǹkan jẹ́ a ti fi bà gbogbo nǹkan jẹ́ òṣìṣẹ́ ń bẹ̀. ẹ wo gbogbo ewé wọ̀nyí. ewé olóbo báyìí nísìnyí iṣẹ́ tó ń ṣe wọ́n ní kò kéré àrùngbà àrùn ni fún kídìní. ẹ̀yìn olóbe fún ẹ̀jẹ̀ ríru téèyàn bá ní ẹ̀jẹ̀ ríru tó bá wá ewé ẹ̀yìn olóbe tó bá ń sè é mu tó bá ń sè é tó mú ẹ̀jẹ̀ ríru yẹn máa lọ. tó bá lọ gbé tó bá lọ ṣe ìpọ́pá ìwò á rí i pé ó máa lọ ìyàtọ̀ ti dé. tó bá sa ewé ẹ̀yìn olóbe yẹn tó gbẹ kó mọ̀ fi mu ẹ̀kọ́ gbóná ẹ̀jẹ̀ ríru máa lọ diabetes á lọ ní ewé ẹ̀yìn olóbe. ewé kan ṣoṣo nìyẹn o. kódà tó bá mú ewé yẹn tó bá ṣàn nù kó ṣàn kó máa jẹ lẹ́nu kó máa gbómi ẹ̀mí kó máa jẹ kó máa gbé mi. bó ṣe kòrò tó yẹ. kòkòrò tẹ́rí ewé kan wà tó ń pè ní ewé òrúwọ. jogbo nìyẹn. ewé òrúwọ yẹn náà. jogbo ni. tẹ́rí ó ṣiṣẹ́ fún ibà. bẹ́ẹ̀ni. a máa ń lò fún aṣínà. torí egbò ìdí òrúwọ yẹn. yàtọ̀ pé tá a bá wà ó ní bọ́n ṣe máa ṣe tán á tún fi ṣàṣe jẹ. tí ọ̀nà bá dí tẹ́nìyẹn sì nílò owó kíákíá ó máa rí owó yẹn. àṣírí àbò. kíákíá láàrin wákàtí mẹ́ta. ní ewé òrúwọ náà. ṣé ẹ rí èso òrúwọ yẹn náà. kóró. èso òrúwọ yẹn ẹ kàn wá bíi mélòó kan bóyá bí ẹyọ bíi mẹ́wàá ẹ wá lọ àṣejẹ ẹ ó ṣòro jẹ o. àwọn òrúwọ gan fúnra ẹ kóró ó ṣòro jẹ léyìí tí mò ń sọ yìí o. ṣé ẹ rí tẹ ẹ bá wá lọ́pọ̀ ẹ wá fi ṣe ẹja borí kan tàbẹ́jà àrọ̀ gbígbẹ ni o ẹyọ kan ẹ kàn fi ṣe lépo níyọ̀. ṣé ẹ rí tí wọ́n bá pè kankan ní àrùn gìnìsà àìlárìnkánú ara àwọn tó mọ̀ ń rìn káàkiri inú ara ti jáde ni. tẹ́nìyẹn bá jẹ́ tó bá rọ́jú jẹ́ òbẹ́ńbẹ́. ẹgbẹ́ orí ọmọdé gbogbo ẹ̀rọ bá sá kúrò lára ẹ̀. ara tó bá lè gbìyànjú kó jẹ́ lẹ́ẹ̀kan ní ọ̀sẹ̀ tó bá tún di ọ̀sẹ̀ tó bọ̀ kó tún jẹ́ òǹgbà rí kó máa ní àlàáfíà. ìyàtọ̀ adébágbó ara. ewé òrúwọ nìyẹn tá a bá gbo ewé ẹ̀ mú ó ṣiṣẹ́ fún jẹ̀dí ó ṣiṣẹ́ fún ibà. ó tilẹ̀ ibà ẹ̀ tiẹ̀ yára kí a lè máa làágùn láti inú orí. ṣé ẹ tún wá rí àwọn ẹ̀fọ́ tá a ti ẹ̀ ń jẹ ẹ hàn pé bí wọ́n ti ṣàwárí orúkọ ẹ̀gan ni mo sì ń wò pé. kò ṣe é wájú pé ká gbà pé iye tọ́lọ́run fi sí àwọn bàbá wa nínú bàbá ńlá wa nínú ló mú orúkọ jáde. torí nínú àwọn ìwádìí kan tí a ti ẹ̀ ṣe náà wọ́n ní àwọn ọdẹ tó bá tọ́dẹ dáadáa wọ́n láwọn ló sábà máa ń mọ orúkọ àwọn ewé jù torí pé mo rántí àwọn àsìkò kan wà tá a jẹ́ pé tá a bá ń lọ sí oko tá a bá ń lọ oko báyìí tá a máa já dání ajá yẹn á lọ ló bá ti débi koríko kan yóò mọ fẹnu já a mọ jẹ ewé ẹ mọ̀ pé ajá kì í jẹ ewé ṣùgbọ́n tá a bá ti wá débi kan ajá yẹn á wá débi ewé yẹn á bẹ̀rẹ̀ sí í jẹ á jẹ ewé yẹn á jẹ ewé yẹn mo wá ṣàkíyèsí ajá wa kan wọ́n pè ní rírò ní tènìyàn ṣíṣe nítorí àwọn ẹ̀fẹ̀ ṣùgbọ́n rírò là ń pè ajá yẹn mo wá ṣàkíyèsí pé àwọn àsìkò kan tó yẹ pé tá a bá fún lóúnjẹ kò ní jẹ a máa finú lọ́lẹ̀ a máa ṣe bí ẹni sùn ṣe gbàṣàwọ̀. ara ń dán lẹ́nu ni. tá a bá wá pè é tá a lọ sóko tá a bá ti dójú ọ̀nà báyìí ó wá débi ewé yẹn ó jẹ ewé yẹn ó jẹ èmi náà ìgbà tá a wá ń bọ̀ tá a ti parí iṣẹ́ lóko mo wá débi ewé yẹn mo wá já lọlé mo ṣan ewé yẹn èmi náà wá jẹ ewé tájá jẹ. kí lè wá rí. èmi náà rí pé àwọn nǹkan kan bíi aràn bíi àwọn mo ṣàrí pé nínú àgọ́ ara yín. nínú àgọ́ ara nígbà tí mo fẹ́ ṣègbọ̀nsẹ̀ tí mo fẹ́ ṣe ẹ̀yọ́ mo wá rí pé kíní yẹn jáde níbi ìfúrọ̀ mi. ara wa fúyẹ́. yẹ́rí pépà ni mo fi fà jáde níbi ìfúrọ̀ mi o. ara nìyẹn. mo wá rí wípé ewé tí ajá ń jẹ àkíyèsí tí mo ní o yàrá pẹ́ lómi ò ní nírú àkíyèsí. ṣe rò pé ajá
àti ènìyàn ọ̀rọ̀ lẹ́yìn kan lájà ò lè sọ. bẹ́ẹ̀ ni kò sí ohun tó wà lára èèyàn tí ò ti rárá já, àwọn olóyìnbó máa ń pè ní mámà. ìwúlò ewé àti egbò ó nìyẹn bí àwọn baba ńlá wa ṣe fún wọn lórúkọ sáyẹ́ǹsì gidi ni o. bẹ́ẹ̀ ni bọ́n ṣe mọ̀ pé ewé eléyìí ká mú ewé jágbá mọ́jogbo àwọn iléèbó tán bá àwọn pharmacist àbí àwọn tó mọ̀ ọkọ́ nípa bí a ṣe ń po oògùn pọ̀ wọ́n á dìídì máa lọ sí skul wọ́n á lọ kọ́ ẹ̀kọ́ nípa bá a ṣe ń po oògùn pọ̀. ọ̀tọ̀ ni àwọn specialist nípa eyín o àwọn tójú wà àwọn tẹ̀yà ara wà àwọn ti kidney wà àwọn ti surgery wà ọpọlọ gan àwọn tọpọlọ wà àwọn ti egun wà. wọ́n wá ṣe gbogbo ẹ̀ tó ń bá wá ṣe ẹni ó dàbẹ̀ ni pé ó ní àrùn eyín dídùn eyín yọ ẹ̀yìn lẹ́nu ojú ń yọ lẹ́nu wọ́n á wá diagnose oògùn ẹnìyẹn sí oògùn tó máa lò kì í ṣàwọn gangan ló máa tún fún ní kíní yẹn tó bá ti fún òun náà tún máa wá mú kíní yẹn lọ́bì kan ọ̀dọ̀ àwọn specialist kan wà pé oògùn báyìí ni ẹni yìí o ló máa lò á tún ṣe lọ sóyè ọ̀dọ̀ àwọn pharmacy á lọ rà ń bẹ̀. ṣùgbọ́n àwọn baba ńlá wa ló máa ń ṣe gbogbo iṣẹ́ yìí tẹ́ bá dọ̀dọ̀ àwọn babaláwo òbí méjì ẹ̀ ń gbọ́. mo ń gbádùn yín àwọn aráalé gan gbádùn wọn ń tẹ̀lé wa. ṣé mọ̀ pé téèyàn bá dọ̀dọ̀ àwọn babaláwo àwọn ni pharmacist. bẹ́ẹ̀ni. àwọn ló máa dá ifá. àwọn aráàlú consultant. àwọn ládáfá nǹkan báyìí ni ìṣòro rẹ o. àwọn ni oníṣègùn. àti ọ̀nà àbáyọ wọn mọ̀. àwọn oògùn báyìí là á lò fún ọ. àwọn náà ló dẹ̀ máa fún ẹnìyẹn ní ìwọ̀n lógbèdéke kíní ìwọ̀n báyìí ni kò lò ní kíní kò lò ní kíní. ká dúpẹ́ lọ́wọ́ àwọn baba ńlá wa. torí ẹni tó bá láwọn àgbà ògbọ́n. ẹni bàbá rẹ̀ ló ń bú. ó sọ pé bàbá tó bí bàbá òun bọ̀ àwọn nǹkan tọ́lọ́run ṣẹ̀dá sí àyíká wa fún ìwúlò wa ni o.